tí bá ń jẹ yóò máa affect ìlera ẹ̀. Fún àpèjúwe yìí máa kà fún wa ẹni tó bá jẹ́ blood group A jẹ́ n bẹ̀rẹ̀ látòrí blood group A tí yẹn bá jẹ́ blood group A ó lè jẹ ráìsì, ó lè jẹ oats, ó lè mú, ó lè jẹ peanut, ó lè jẹ lemon, ó lè jẹ wheat. Gbogbo àwọn tí àwọn vegetarian bá ń jẹ, àwọn tí wọn kì í jẹ náà, ó lè jẹ brown rice, soya, yogurt, mílìkì, ẹ̀pà. Ẹni tó bá jẹ́ blood group A gbogbo ń tà kàkálẹ̀ yìí ó dáa kó máa jẹ. Èèwọ̀ blood group A ó bẹ̀rẹ̀ látòrí banana, ọ̀gẹ̀dẹ̀. Ẹni ó bá jẹ́ blood group A ní ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ ní type ẹ̀jẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ máa jẹ ọ̀gẹ̀dẹ̀, kò gbọ́dọ̀ máa jẹ ìbẹ́pẹ, kò gbọ́dọ̀ máa jẹ kaṣú àti ẹ̀pà rẹ̀, kò gbọ́dọ̀ máa jẹ chicken ẹran ẹdìyẹ, kò gbọ́dọ̀ máa jẹ ẹja, kò gbọ́dọ̀ máa jẹ ẹyin, kò gbọ́dọ̀ máa jẹ ẹran màálù àtẹran ẹgbẹ́, kò gbọ́dọ̀ máa jẹ iṣu, kò sì gbọ́dọ̀ máa jẹ potato. Ẹni ó bá jẹ blood group A. Gbogbo tí wọ́n ṣe léèwọ̀ fún blood group A yìí ṣé Kùránì ló ṣe léèwọ̀ fún? Ṣé Ànábì ló ṣe léèwọ̀ fún? Ṣé ṣẹ̀ríà ló ṣe léèwọ̀ fún? Tó bá wá ń jẹ yóò máa affect ìlera ẹ̀. Yóò máa ṣe kí ni? Yóò máa affect ìlera ẹ̀ bíi kó ní diabetes, hypertension tàbí kó ní kidney problem. Tí ò bá ti yàgò fún àwọn tí wọ́n ní kó yàgò fún yìí, òun owó tí ò ná lórí ìwòsàn ní hospital kò ní mọ níwọ̀n nípasẹ̀ àìgbọràn sí tí wọ́n ní kó má ṣe kí ni, tí wọ́n ní kó má jẹ. Tíyẹn bá wá jẹ́ni tó wá lọ kojú bọ ìmọ̀ ìràwọ̀, kódà kó má lọ hospital lọ ṣe gbogbo test yìí, níjọ́ tí wọ́n bá wo ìràwọ̀ ẹ̀ ni wọ́n ti sọ fún un pé kó má jẹ àwọn nǹkan wọ̀nyí. Báwo ni èèwọ̀ tí wọ́n ń kà níbi ọ̀dọ̀ àwọn tí ń wo ìràwọ̀ ṣe ń tálè mọ́ àwọn mẹ́díkà? Ibi à ń lọ gan-an nù. Tẹ́nìyẹn bá lọ sí ọ̀dọ̀ àwọn tí ń wo ìràwọ̀ pé ẹ bá ń wo ìràwọ̀ mi, ọ̀nà tí wọ́n gbà wò tó bá kọ̀rẹ́ẹ̀tì tí wọ́n ṣe mistake, gbogbo tí wọ́n kà léèwọ̀ fún ẹ̀jẹ̀ rẹ̀ yẹn náà ló máa bá ní èèwọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn àwòràwọ̀. Kí ló dé tó ṣe tálì? Ó túmọ̀ sí pé something is wrong somewhere and something is right somewhere. Àdísì tó ní kán má lọ síbi ìmọ̀ ìràwọ̀ yẹn, a gbọ́dọ̀ lọ ṣẹ́ẹ̀kì àdísì yẹn dáadáa. Ṣànábì ló sọ. Àyà Kùránì ò sọ pé ká má wòràwọ̀. Bá ń lọ sí Quran chapter 16 verse 16, Suratu Nali. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa alamatin wa bin najmi yahtaduna. Masha Allah. Wa alamatin wa bin najmi Al-Qur'ani sọ nínú súrà tí wọ́n ń kà yìí, Suratu Nahli verse 16. Ọlọ́run bá ní wàhálà mẹ́tí, Ọlọ́run ní òun fi àwọn àmì kan sórí ilẹ̀ ayé tá a wà nù yìí, àwọn àmì kan wà ń bẹ̀. Ó wá ní hum yahtaduna wa bin najmi. Ó ní bákan náà òun fi àwọn ìràwọ̀ kalẹ̀ sójú sánmọ̀. Àwọn àmì kan wà ní orí ilẹ̀, àwọn ìràwọ̀ kan wà lójú sánmọ̀. Eléyìí tó ṣe pé ní táwọn èèyàn bá wádìí tán bá kojú bọ̀ dáadáa, wọn ò ní sọnù nínú ayé. Wọ́n á mọ̀nà ibi tó yẹ kí wọ́n tọ̀, wọ́n á mọ ibi tó yẹ kí wọ́n gbẹ́sẹ̀ sí, wọ́n á mọ ibi tí ò yẹ kí wọ́n gbẹ́sẹ̀ sí, wọ́n á mọ ibi tó yẹ kí wọ́n rìn sí, wọ́n á mọ ibi tí ò yẹ kí wọ́n rìn sí. Masha Allah. Yahtadun. Gbogbo wa tá a bára wa nínú ayé
òkùnkùn la wà inú òkùnkùn la wà nígbà tá a délé ayé. àwọn nǹkan kan tọ́lọ́run wá fi sínú ayé tí ó máa yọ wá kúrò nínú òkùnkùn lára ẹ̀ ní ìràwọ̀ wà. ìyẹn làwọn kan wọ́n ti wá lọ hun àdìsí kalẹ̀ wípé ẹ má débi ìmọ̀ ìràwọ̀ o ẹni bá débi ìmọ̀ ìràwọ̀ ó di kèfèrí. tó bá wá jẹ́ wípé ìmọ̀ ìràwọ̀ yẹn a gbọ́dọ̀ débẹ̀ ntaatu wá fi tẹ̀lé ni pé gbogbo àyẹ̀wò ẹ̀jẹ̀ pátá ká má débẹ̀. kíyàn máa mọ blood group ẹ̀ náà a gbọ́dọ̀ pè ní àràmù tá a bá ti pe ìmọ̀ ìràwọ̀ ní kíni ní àràmù torí pé n tó wà nínú blood group tí wọ́n kà kalẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń bá a lọ́dọ̀ àwọn tó ń wò ràwọ̀. kí ló dé tá a wá approve kan tá a fagilé kan ṣàbòsí kọ́hún. àbòsí nìyẹn nítorí pé dókítà tí òun ti dé táyì ó wọ súùtù ó sì fi kinní kan báyìí kọ́rùn báyìí tó dàbí irin báyìí stethoscope àbí kílẹ̀ ti ń pè é ó fi gbogbo ẹ̀ kọ́rùn AC wà nínú ààyè tiẹ̀ ó dẹ̀ gbé bẹ́ẹ̀dì síbẹ̀ ó dẹ̀ ní lie down síbẹ̀ yẹn wọ́n dẹ̀ fi àti gbà yí pé gbogbo tiwọn yẹn nígbà tó ti rí báyẹn tó ti gbọ̀nà táyì wá yẹn tiwọn yẹn ṣe kí ni ó ráìtì ṣùgbọ́n ẹni tí òun jòkó sórí ẹní nínú yàrá ibìkan tó kọ̀ gbé tírè kan síwájú tóun ṣe báyìí tó ṣe báyìí tí ẹ̀yẹn kò ṣe kí ni kò ráìtì àbòsí ni àbòsí ti wà ń bẹ̀. tá a bá ti fagilé ìmọ̀ ìràwọ̀ fáwọn tí ń wò àfi káyà fagilé ń táwọn onítẹ́sítì náà ṣe kí ni tí wọ́n ń ṣe. ṣe kúkú mọ̀ pé láyà náà bí wọn kúkú ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ká padà sí báyé ti ṣe kí ni wọn ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ayé ìsìn gbogbo ẹni tí ń ṣe àkídà náà tí ń tako ìmọ̀ ìràwọ̀ ní lọ́ọ́ ṣe àyẹ̀wò kó tó fẹ́yàwó wọ́n ń ṣe compatibility test o tí wọ́n pé yóò béèrè ni 9 months mo tẹ̀ máa ń gbàgbé kí ni genotype ẹ̀ náà tí wọ́n wà ní ehe lòun alhamdulilayi as lèmi náà kí ló ń béèrè fún ṣé àwọn sàábé ń béèrè genotype kan tó fẹ́yàwó nígbà ayé ànábì ṣèbó yẹ ká dúró lórí ìpìlẹ̀ ni bí wọ́n ti ṣe ń jọ́ náà tí wọ́n kì í béèrè àyẹ̀wò kankan ká dúró lórí bẹ́ẹ̀ kí ló dé tá à ń ṣàyẹ̀wò ká tó fẹ́ bìnrin lénìí. kí ló dé tá à dúró lórí báyé ti wà ń jọ́ náà tá à ń ṣe test lénìí tá a máa wádìí ẹ̀jẹ̀ kálukú kan tó fẹ́ra wọn àtẹlòmíì tí wọ́n ti ṣe introduction níjọ́ tí wọ́n padà mọ̀ wípé AS làwọn méjèèjì wọ́n fẹ́ra wọn lẹ̀ kò ṣe dúró lórí ìmánì wípé ntọ́lọ́n bá ní ó ṣe kí ni ní ó ṣe wa man yatawakkal ala Allahi fa huwa hasbuhu wa man yattaqilla kìnìkan kó dúró lórí ìmánì gbọ́n ó sì fẹ́ bẹ́ẹ̀ kó má kọ́ kó má yẹrí ẹ̀ wò kí ló dé tá a lo ìmánì ń bẹ̀. a lè lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ àfihàn jọ àwọn sàábà a sì máìndì kó má jọ wọ́n àfi jànẹ́bì kankan a sì máìndì kó má jọ wọ́n ṣùgbọ́n tó bá wá díbi wípé àwọn awòràwọ̀ ń sọ tiwọn àwọn wa takò wọn á ní wọ́n ṣe bọ̀ á ní ohun tí wọ́n ṣe yẹn ó lòdì sí òfin ẹ̀sìn ti blood group A ni mo kà yìí o tí wọ́n ní wọ́n má jẹ ọ̀gẹ̀dẹ̀ kó má jẹ bẹ́pẹ tètè lọ ọmọ blood group tiẹ̀ náà kó lè mọ tí wọ́n ní kó má ṣe kí ni wọ́n ní kán má jẹ bẹ́pẹ kán má jẹ kaṣú kó má jẹ chicken ẹran adìyẹ kó má jẹ ja kó má jẹ ẹyin kó má jẹ ẹran màálù kó má jẹ ẹran ọ̀gbẹ́ kó má jẹ potato kó sì má jẹ su ẹlòmíì ò ti mọ bèrè wá kí wá ní kó má jẹ ní ìsinyìí gbogbo mùdùmùdù ayé lẹ́ti fagilé yìí kí wá láàmà wá jẹ ti blood group A nù ẹja wa lọ sí blood group B kí ni tó yẹ káwọn máa jẹ kí yóò yẹ káwọn jẹ. tíyẹn bá wá jẹ́ blood group B ẹni ó bá jẹ́ blood group B òun ń tiẹ̀ blood group B la fẹ́ sọ yìí o kó máa jẹ ẹ̀fọ́ àti gbogbo àwọn ewébẹ̀
dáadáa. kó máa jẹ ewébẹ̀ dáadáa. ẹ̀fọ́ àti gbogbo ewébẹ̀ tó kù ẹni ó bá jẹ́ blood group B ó dáa o kó máa jẹ o. ẹyin ẹran lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹran ní kíni lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ẹ̀kan lọ́sẹ̀ ni kó máa jẹran ẹran màlúù. yúgọ̀tì míìkì òun lè jẹ́. àwọn tinú ẹran bíi abọ́ọ̀dí ṣàkì onígbàwẹ́ àwọn kíndìnrín ẹ̀dọ̀ rádàbàtù ó lè jẹ́. ẹran àgbò ẹran ègúnfe ẹran ewúrẹ́ ó lè jẹ́. blood group B nù àwọn náà wàá lé ìwọ̀n tí wọ́n gbọ́dọ̀ jẹ. blood group B ò gbọ́dọ̀ máa jàgbàdo bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ máa jẹ tòmátò nítorí pé àwọn tó jẹ́ blood group B yìí ásíìdì wà nínú wọn. gbogbo nǹkan tó bá tó wá lè ṣàlékún ásíìdì yẹn wọ́n gbọ́dọ̀ máa yàgò fún. lára ẹni tòmátò wà. peanut kò gbọ́dọ̀ máa jẹ. wíìtì kò gbọ́dọ̀ máa jẹ. chicken kò gbọ́dọ̀ máa jẹ. ẹja kò gbọ́dọ̀ máa jẹ. ẹyin kò gbọ́dọ̀ máa jẹ. ẹ̀pà kò gbọ́dọ̀ máa jẹ. cashew nut kò gbọ́dọ̀ máa jẹ. gàrí ẹ̀wà kó yàgò fún. ti blood group B la kàún kó yàgò fẹ́ wà pátápátá tí ò bá fẹ́ ní kidney problem lọ́jọ́ iwájú. tí ò bá fẹ́ ṣe kí ni. nítorí pé protein kan wà nínú ẹ̀wà. kidney àwọn tó bá jẹ́ blood group B kidney wọn ò ní lè digest protein yẹn. kidney wọn ò gbó débi pé yóò digest protein tó wà nínú ẹ̀wà. tó wà nínú kíni. tó wà nínú ẹ̀wà. so tó bá wá ń jẹ protein ẹ̀wà yẹn tó bá ń jẹ wà ìyẹn tí ó ṣẹlẹ̀ náà ni pé àwọn protein ẹ̀wà yẹn yóò máa di toxin. kẹ́míkà tí ń ṣe ní ìṣùtà ni ó lọ máa dà nínú kíndìnrín ẹ̀. tó bá ti wá ń store tó ti pẹ́ tó ti ń store síbẹ̀ á padà wá kidney ó padà daṣẹ́lẹ̀. ṣe é pé kidney méjì lẹ̀ nìyẹn máa ń ní. ẹyọ kan ni ó kọ́kọ́ paná. wàhálà dé àbí wàhálà òde. ọlọ́run àfọládé dé àsìkò yìí bẹ̀ ọ́ ọlọ́run. àìsàn kíndìnrín àìsàn ẹ̀dọ̀ àìsàn ọkàn àti gbogbo èyíkéyìí àìsàn má dẹ̀ sí wa ọlọ́run. àánú la béèrè fún gbogbo ìta àmọ̀ tá a ti jẹ olúwa má jẹ́ ohun wá. má jẹ́ ohun wá. èyí tá a tún mọ̀ tá a tún mọ̀ jẹ náà má jẹ́ ohun wá. abẹ́ ọ̀fà àánú ránṣẹ́ sí wa ọlọ́run. gbogbo àwọn tó wá wà lórí ìdùbúlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́sípítù ìbá jẹ́ mùsùlùmí ìbá má jẹ́ mùsùlùmí ní gbogbo ibikíbi láàyè olúwa ò jẹ́ káàánú rẹ̀ ó sọ̀kalẹ̀ ní àsìkò yìí jẹ́ kí wọ́n máa gba ìtura jẹ́ kára bẹ̀rẹ̀ sí ní tù wọ́n jẹ́ kára bẹ̀rẹ̀ sí ní dẹ̀ wọ́n fún wọn ní ìwòsàn tó péye. Allahumma anta salam wa minka salam tabarakta rabbana wa ta'alaita ya zal jalali wal ikram wala hawla. ti blood group B nù ó wá kù AB. àwọn tí wọ́n bá jẹ́ AB tọ́kì nìyẹn. àwọn tí wọ́n bá jẹ́ AB ásìdì inú tí wọn ò pọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn náà wá ní tí wọ́n gbọ́dọ̀ yàgò fún wọn sì ní tó yẹ kí wọ́n máa jẹ. AB ó lè jẹ tòmátò. AB ó lè jẹ ráìsì. ó lè máa jẹja. ó lè máa jẹ àwọn nǹkan bí àgbàdo àwọn nǹkan bí ráìsì àwọn ẹ̀wà ó lè jẹ àwọn nǹkan báyẹn ó lè jẹ ní tiẹ̀ blood group AB òun lè jẹ kí làwọn nǹkan tó jọmọ́ ráìsì kò lè jàgbàdo ṣùgbọ́n ẹ ṣeun ó lè jàmàlà ṣé ǹkẹ́ ti sìn blood group AB lè jẹ ó lè jẹ èso lóríṣiríṣi èso dáa fún wọn púpọ̀ ẹ̀fọ́ àtàwọn ewébẹ̀
ó dáa fún ẹ̀jẹ̀ yìí. Kí wá ní táwọn ò lè jẹ? Míìkì, bẹ́ẹ̀ ni, àgbàdo kó má jẹ, àgbọn kó yàgò fún. Ẹni ó bá ti jẹ́ blood group AB kó sá fún àgbọn, kó sá fún ọ̀gẹ̀dẹ̀, kó sá fún máńgò. Tí olókùn kó má máa mú. Àti gbogbo tí ìtàn bá fi kòkó ṣe kó bọ́ lọ máa jóbi. Àgbọ̀dọ̀ dákọ̀ irú àwọn kan mẹ́rin láfẹ́fẹ́. Kó bọ́ lọ máa mú kọfí, kó bọ́ lọ máa jẹ àwọn nǹkan báyẹn. Ẹran tó bá fẹ́ jẹran kò bọ́ lọ jẹ ẹran yíyan. Kò bọ́ lọ máa jẹ ẹran tán yan lórí iná, kò bọ́ lọ jẹ. Èèwọ̀ tiẹ̀ nìyẹn. Àwọn AB yìí àwọn ni wọ́n sábà máa ń ní àìsàn heart disease. Kí ló máa ń fà ní pé tán bá ti sá fún gbogbo àwọn nǹkan tí tó yẹ kán sá fún. Ìní ti àwọn AB la kà yìí. Ká wá lọ sí ti èwo ló kù ó. Ṣé rí o ìyàlẹ́nu tèmi fẹ́ fàyọ fún wa níṣẹ́ tẹ́nìkan bá hájíù wípé òun dúró lórí pé ìmọ̀ ìràwọ̀ àràmù ni, ẹ má bàa jiyàn. Ẹni kó lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kó kọ́kọ́ mọ blood group ẹ̀ kó wá mú orúkọ wá kàn ṣèwádìí ìràwọ̀. Èèwọ̀ lé ìràwọ̀ yẹn gẹ́lẹ́ ló máa wà nínú blood group ẹ̀. Kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀? Ilé ìràwọ̀ 12 ló wà. Ilé ìràwọ̀ mélòó? 12. Gbogbo èèyàn tó wà láyé bá ti pọ̀ tóun, ẹnì kọ̀ọ̀kan wa yóò bìlọ́ǹgì sí ilé ìràwọ̀ kan nínú 12 yẹn. Gbogbo ilé ìràwọ̀ kọ̀ọ̀kan ló wá ní èèwọ̀ tí wọ́n kà fún yàn. Wáyì nígbà tá a gbá rìsáàṣì tá a wò lọ sàkún, a wá rí pé ńṣe ló ń jẹ́ wípé blood group àwọn èèwọ̀ nú blood group yẹn náà ló ń jẹ́ èèwọ̀ léràwọ̀ ẹni yẹn. Why? Wọ́n dẹ̀gbẹ̀jẹ̀ lára èèyàn kan tó mọ̀ràwọ̀ ẹ̀. So why tó ṣe ń tálì? Ó túmọ̀ sí pé nǹkan kan pamọ́ sí di ìmọ̀ yẹn tí wọ́n fẹ́ ká get tán fi dọ́gbọ́n tán fi gbégilé. Àwọn èèbó yẹn gbọ́n gan o, wọ́n ti gbọ́n tipẹ́tipẹ́. Ọjọ́ kan mò ń ka ìwé kan, ìwé tí wọ́n ṣe ní 1960. Wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ plasma television bẹ́ẹ̀. Ìwé tí wọ́n ṣe ní 1960 wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ plasma television bẹ́ẹ̀. Ẹ wá dákun, ọdún wo ni plasma television dẹ̀ dé Nàìjíríà? Ẹ wò gbà tí àwa ṣe bẹ̀rẹ̀ sí ní lo plasma television láfíríkà ń bí. Ẹ wo ọdún tí wọ́n ti ṣèwé yẹn tí wọ́n ti sọ̀rọ̀ plasma television ń bẹ̀. Ó túmọ̀ sí pé àwọn tí mọ̀ ń pa nǹkan yẹn tipẹ́tipẹ́, wọn ò sì kọ́ wa, wọn sì já mọ̀. Wọ́n ti parí ẹ̀, wọ́n ti ṣe kú fínífíní. Nígbà kódà wọ́n ti lò wọ́n ṣẹ̀ wá TV alápòtí. TV alápòtí tí wọ́n ń fọwọ́ gbá la lò gbogbo 1990 kìíní kan àwọn TV tí wọ́n ń fọwọ́ gbá là ń lò àbí nǹkan. Tí wọ́n ṣe máa pé ẹ lọ yí kíní lẹ́ńkùlé tí wọ́n máa wá yí. Ó ti clear yí dáadáa, ó ti ṣe bala yóò kọ́kọ́ máa ṣe bàlàbàlà báyìí. Wọ́n ti gbọ́n tipẹ́tipẹ́. Gbogbo ohun tó lè mú Áfíríkà develop tí ó jù wọ́n lọ ni wọ́n ti tètè lọ gbégi dínà nǹkan yẹn tipẹ́tipẹ́. Torí wọ́n fẹ́ ká tó àwọn. Nínú weapon tí wọ́n dẹ̀ lò náà ni religion wà. Wọ́n sásá bẹ́ẹ̀ sìn. Ẹ wo ọdún tí àwọn Islamic Empire tí àwọn àgbáyé Islam ní Baghdad, ọdún tí wọ́n ń ṣe research tí gbogbo tí wọ́n tẹ̀lé pé àdìsí sọ pé ká má débi nǹkan báyìí, tó yẹ pé gbogbo research ni wọ́n kojú bọ̀, gbogbo fani ìmọ̀ ni wọ́n kojú bọ̀. Ẹ wo bí Islam ṣe wà wájú. Wọ́n lakùn èèyàn, wọ́n lanú èèyàn, wọ́n ṣe practical, wọ́n á fi òkú èèyàn ṣe kàdáfà, wọ́n á máa fi ṣe practical. Wọ́n fẹ́ kí ẹ pé àdìsí sọ báyà bí nǹkan kan, wọ́n kojú bọ̀ gbogbo ìwádìí. Níjọ́ náà Islam ló wà wájú o.
gbà tó wọ́n á yá wọ́n á lọ lo àwọn kan wọ́n kó àwọn bọ̀wọ́bọ̀wọ́ kan bọ̀ wá lọ́wọ́ ẹ má débi eléyìí haramu eléyìí ṣíríkù wọ́n wá gba gbogbo agbára yẹn pátá lọ́wọ́ wa lẹ́ni ìsìlámù wá dọ̀lẹ́ àwọn wá ń ṣe àwa wà lọ́lẹ̀ àwa lọ ń fo Saudi ó wà lọ kó bíi $200 billion lọ ra weapon lọ́wọ́ wọn ní tí mùsùlùmí lè ṣe àṣẹwà ń kówó lọ́ra àwọn amúhalẹ́rú tí àwọn bá wá fẹ́ ní àṣẹ ntán fẹ́ èròǹgbà wọn ní Saudi ó wà ṣe kí ni náà tẹ̀lé wọn bí wọn dákẹ́ má tẹ̀lé wọ́n sọ wá dọ̀lẹ́ pátápátá gbogbo nǹkan agbára tí ìsìláàmù fi ń ṣe agbára ńjọ́ náà wọ́n ti gbà lọ́wọ́ wa nípa pé ilé shirik ilé haram ẹ má débi eléyìí ẹ má débi tọ̀hún wọ́n wá sọ wá dọ̀lẹ́ pátápátá àwa nílà káyè kan mọ́ ju ká máa wá ṣe fọlọ́fọlọ́ wọn lọ gbogbo tí wọ́n sì lé wa kó ń bẹ̀yìn làwọn ń lò lénìí gbogbo àwọn ìsímùlẹ̀ àsàm tí ń jẹ́ bí idán wọ́n sọ gbẹ̀dẹ̀ bọ́ wọn lọ́wọ́ àwọn wá lọ kó gbogbo ẹjọ́ wọ́n ń lò ó. ẹ̀yin ìsìláàmù ẹ má sùn o ẹ dìde o ẹ má sùn ẹ dìde gbogbo nǹkan àṣírí ni kẹ́ ẹ kojú bọ̀ gbogbo nǹkan àṣírí ẹ lọ kojú bọ̀ ẹ má sùn lé o wọ́n ń tàn yín ni o wọ́n ń tàn yín ni o blood group O kí ni táwọn ó máa jẹ kí ni tí wọn ò gbọ́dọ̀ máa jẹ blood group O ẹran dáa ẹni ó bá jẹ́ blood group O ó mà dá kan máa jẹran torí pé they are protein in nature protein ní nature wọn gbogbo nǹkan bí ẹran èyíkéyìí ẹran kódà kí wọ́n lé ní 40 èyí tí wọ́n máa sọ pé tí yẹn bá ti lé ní 40 kó má jẹran mọ́ kì í ṣe ni ó bá jẹ́ blood group O ni wọ́n bá wí o kó jẹran tí èkú ni o torí pé tó bá tún wá darúgbó tí ò bá jẹran mọ́ ó máa ní arthritis ó máa ṣe kí ni àìsàn kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ a ní arthritis ó gbọ́dọ̀ máa jẹran lọ ni tí èkú àtẹran àtẹja àtẹyin gbogbo ẹ̀ ní kí blood group ó máa jẹ àlùbọ́sà elégédé ata ilá gálíìkì jíńjà gbogbo ẹ̀ ní kí blood group ó máa jẹ chicken sweet potato kó má jẹ Irish potato kó máa jẹ sweet potato gba àwọn tá a kàkalẹ̀ yìí ẹyin pàápàá jùlọ funfun nú ẹyin yẹn torí pé yẹ́lò nú ẹyin ò da fàgbàlagbà ṣùgbọ́n funfun nú ẹyin yẹn ó da ẹyin ilá garlic ginger tá à ń pè látàlẹ̀ àwọn àgbálùmọ́ mango ó dáa fún ẹni ó bá jẹ́ blood group O ṣé yóò wá báyìí kí wá ní tí blood group O wàá sá fún tiẹ̀ náà wà o òun náà ní àràmù tiẹ̀ tóun náà ṣe kí ni o tí ó sá fún kó má bá wọn jẹ àgbàdo ó de ní yálà sísè ni àbí yíyan kó ju àgbàdo lẹ̀ ìdí ni pé ṣúgà tó wà nínú àgbàdo irinṣẹ́ tọ́lọ́run kó sára tiẹ̀ kò lè lọ so tó bá ń jẹ àti wíìtì tó bá ń jẹ àwọn nǹkan yẹn ṣúgà nú àwọn nǹkan yẹn bọ́dì tí ò recognize ẹ̀ yóò padà lọ ní diabetes lọ́jọ́ iwájú ìtọ̀ ṣúgà àwọn èèyàn máa ń rò pé jíjẹ ṣúgà ní ń fa ìtọ̀ ṣúgà rárá o kì í ṣe ṣúgà tá a fi ń mu gàrí yẹn ní ń fàtọ̀ ṣúgà o ńkọ́ o ṣúgà tá a fi ń mu gàrí yẹn sucrose ṣúgà ni disaccharide lòun kò lè fa diabetes àyàfi fẹ́ni tí blood group ẹ̀ tí ó bá jẹ́ pé kò gbọ́dọ̀ máa jẹ irú ṣúgà yẹn ṣe mọ̀ pé sucrose nísìn tó bá break down tí digestion bá dé tí ó bá di pé ó ní kí là ti ń pè tó bá break down sí méjì ẹ̀yin onísáyẹ́ǹsì tí ṣúgà bá break sí méjì kí là ń pè ẹ lè mọ̀ àwọn oníbàókẹ́mísírì la lè mọ̀ ẹ̀yìn kẹ̀ bí n kú físíìsì lẹ́yìn mọ̀ ẹ lè mọ̀ léyìn tó bá di pé ó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìrántí nísìn
separate kọ́ tí ṣúgà méjì bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ kí la ti máa ń pè nínú sáyẹ́ǹsì o kíní kan lysis báyìí la máa ń pè dialysis kọ́ àrùn kọ́ tó bá wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ sucrose yóò bí glucose àti fructose so yóò bí ṣúgà méjì so ṣúgà yẹn kọ́ ní ń fa ìtọ̀ ṣúgà ńkọ́ ìtọ̀ ṣúgà diabetes oríṣi méjì ló wà diabetes type A ó wà type B náà wà èyí tó jẹ́ ti low insulin ìyẹn wà lọ́tọ̀ diabetes kan nìyẹn mellitus ìkan wà tó ń pè ní insipidus ìkan tún nìyẹn ìtọ̀ ṣúgà lára ń tó lè fà á ni tíyẹn bá ń jẹ ṣúgà tí bọ́dì ẹ̀ ò gbà láàyè ọ̀tọ̀ ni kí pancreas ti ń produce insulin tí wọ́n ní kó máa regulate blood sugar ara wa tí pancreas yẹn ò bá produce enough insulin ni wọ́n máa ní kíyẹn máa gba abẹ́rẹ́ insulin láti lè nígbà tí ó yẹ kí ó produce ẹ̀ lára ẹ̀ ò produce nìyẹn diabetes wípé ìyẹn ń jẹ àwọn ṣúgà kan tí ara rẹ̀ ò recognize irú ẹ̀ ni ó ṣẹlẹ̀ fún blood group O tó bá ń jẹ wheat tó ń jẹ àgbàdo tó ń jẹ àgbàdo blood group O gbọ́dọ̀ máa jẹ àgbàdo. ok ó ti kọ́ kò gbà ṣé nẹ́tíwọ́ọ̀kì yẹn. wọ́n ti ń ṣiṣẹ́. ṣé nẹ́tíwọ́ọ̀kì yẹn ti padà dé àbí? ibo ni a bá ọ̀rọ̀ yẹn dé ọ̀rọ̀ àwọn nǹkan tí type O gbọ́dọ̀ máa ṣe kíni gbọ́dọ̀ máa jẹ lára ẹ̀ ní yogurt wà àti milk ẹni ó bá jẹ́ type O blood group O kò gbọ́dọ̀ máa mu milk kò sì gbọ́dọ̀ máa mu yogurt Irish potato kó má jẹ ẹ̀pà kó má jẹ bẹ́ẹ̀ ni ẹ̀pà ìbá jẹ́ ti kaṣú ọ̀gẹ̀dẹ̀ dòdò tá à ń pè ní plantain ó gbọ́dọ̀ jìnnà sí tí èèyàn bá nídìí àlàáfíà ara ẹ̀ àfi kó tẹ̀lé àwọn tí wọ́n wí dèédé nǹkan yẹn náà ni ó máa wá jáde níjọ́ tẹ́ni yẹn bá lọ wo ìràwọ̀ tí wọ́n bá ń ka ìwọlé ìràwọ̀ fún náà ni bí ó ti bá pàdé mbẹ̀ nìyẹn ìyàlẹ́nu wa ni pé kí ló dé tó ń jọra wọn ṣé bí wọ́n ní kíní yóò da irọ́ náà ń pa ń bẹ̀ kí ló dé tó ń tà ń bá a ní òdodo nípa ìmọ̀ wọn tí wọ́n sì làǹjọ̀nú sáǹjọ̀nú tiẹ̀ mọ̀ nǹkan kan ni àǹjọ̀nú tán kú rí ju kí ló dálẹ̀ lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí a wá lọ síbi àwọn ilé ìràwọ̀ gan ká sọ díẹ̀ fún wa ìràwọ̀ mélòó la ló wà ilé ìràwọ̀ 12 wọ́n ń pe tàkọ́kọ́ ní al-imlu lọ́dọ̀ àwọn lárúbáwá imlu yìí ni àwọn olóyìnbó ń pè ní Aries wọ́n gbà yí pé àwọn ọmọ tí wọ́n bá bí ní àti bíi March 21st sí April 19 àwọn ni wọ́n máa ń sábà lo ìràwọ̀ yìí ṣùgbọ́n àwọn tí wọ́n bá fẹ́ mọ ìràwọ̀ lọ́nà tó yè koro wọn kì í lo date of birth torí pé déètì tẹ́ ń lò yìí kàlẹ́ndà tẹ́ ń lò yìí Gregorian calendar àwọn èèbó ló ṣe kàlẹ́ndà yẹn pope kan ní jẹ́ Gregory orúkọ rẹ̀ ni wọ́n fi sọ kàlẹ́ndà tẹ́ ń lò lénìí
January to December calendar. Èyí tí wọ́n ń lò tẹ́lẹ̀ Julian calendar ní ń jẹ́, tí wọ́n name after Julius Caesar. Julian calendar yẹn ni wọ́n ń lò nígbà tó wá di ọdún kan tó wá padà wá di pé wọ́n rí pé àwọn calculation calendar yẹn ò balance mọ́, ni wọ́n padà wá tún jókòó tí wọ́n wá ṣe ìmíì tí wọ́n ń pè ní Gregorian calendar tá ń lò lénìí. So tíyẹn ó bá wá wo ìràwọ̀ tíyẹn gbé wá sáyé, ṣé àtọwọ́ àgbélẹ̀rọ kàlẹ́ndà èbó nìyẹn wá fi mọ ìràwọ̀? N tó authentic jù tíyẹn bá fẹ́ mọ ìràwọ̀ èèyàn láyé náà ni kó lo orúkọ èèyàn àtorúkọ mọ̀mọ́ rẹ̀, kó lu ìsáàbù. Rọ́mùlù náà sì máa ń gbé. Rọ́mùlù tí wọ́n bá ẹni tó bá mọ Rọ́mùlù dáadáa yóò gẹ̀ẹ́tì ìràwọ̀ tẹ́niyẹn ṣe kíni tó lò. So bẹ́ẹ̀ náà ni wọ́n lo orúkọ èèyàn, orúkọ ìyá rẹ̀, tí wọ́n bá lu méjèèjì papọ̀ wọ́n á gẹ̀ẹ́tì ìràwọ̀ tẹ́niyẹn ń lò. Nígbà tí wọ́n bá ṣe ìsáàbù yẹn, Jùmọ́lù Sọ̀gìr ni wọ́n máa lò. Tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ yẹn tán, wọ́n wá fi 12 pín. Tí wọ́n bá fi 12 pín, in tó bá wá ṣẹ́kù, ṣe mọ̀ pé láàrin 1 sí 11 ló lè ṣẹ́kù. Tí ò bá ṣẹ́kù kankan, nìyẹn ló ṣẹ́kù 12. Ìràwọ̀ lé kejìlá nìyẹn. So tó bá yẹ pé 1 ló ṣẹ́kù, ìràwọ̀ lé àkọ́kọ́ Aries nìyẹn. Ìyẹn ni Himlu, tá à ń pè ní ìràwọ̀ arẹ́yìn gbẹ́rù, arí ẹ̀yìn gbé ẹrù. So ìgbà míì ẹ wá lè wá ìràwọ̀ yẹn kó wá tálì mọ́ date of birth tí àwọn tìyín yẹn náà gbé kalẹ̀. Ẹ lè gẹ́tì ìràwọ̀ yẹn sí pé Aries ló ń lò. Kẹwàá bí lè rí pé ṣé April sí March sí April náà bí ẹni pé April ọmọ April lòun, ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìgbà míì ẹ gẹ́tì yóò sì tálì mọ́ oṣù yẹn. So ìràwọ̀ Aries, ìràwọ̀ tó ń lo ìràwọ̀ iná, agbára iná, kùwátù nẹ́rí ló ń lo, agbára iná ló ń lò, tá à ń pè ní plasma. So inú wọn máa ń ru púpọ̀ tán bá ń bínú. Àwọn tí wọ́n bá ń lo Aries tán bá ń bínú, ìbínú wọn ṣòro control. Gbogbo èèyàn máa dì wọ́n mú. Tí wọ́n bá sì pinnu pé àwọn ò ní gbọ́, àwọn ò ní gbà fún nǹkan kan, wọn ò ní gbọ́, wọn ò sì ní gbà, kò sẹ́ni ó lè bá wọn sọ. Aries nìyẹn. Wọ́n máa ń jẹ́ olórí níbikíbi tí wọ́n bá dé, aṣíwájú tí wọ́n bá dáwọ́lé nǹkan kan, wọ́n á rí pé àwọn múra sí kankan, àwọn sì ṣe dáadáa. Ìràwọ̀ yẹn sì ní èèwọ̀, ó léèwọ̀ tó bá dé. Ẹni ó bá jẹ́ Aries, ní tó dáa jù tó bá fẹ́ sùn lálẹ́ náà ni kí ó fi ẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀, kó wá jẹ́ kí orí rẹ̀ kó kọrí sí Maghrib, ibi tí òòrùn ń wọ̀ ọ́ sí. Ibi òòrùn ń wọ̀ ọ́ sí ni kí orí rẹ̀ fèsì. Tó bá lè máa ṣe yẹn, yóò ní najat mina shayatin, á ní ìmóríbọ́ kúrò níbi agbára àwọn ẹ̀mí òkùnkùn. Àdúrà tó sì dáa kí àwọn tó bá lo ìràwọ̀ Aries máa ṣe, ìsìnmi orúkọ Ọlọ́run tó dáa fún wọn láti máa fà 3 lójoojúmọ́. Ya Latif 313, Ya Hafiz 313, Ya Nuru 313. Tó bá ń ṣe lójoojúmọ́, àwọn ẹ̀mí òkùnkùn, torí pé ìṣòro táwọn Aries máa ń ní ni pé àwọn shayatin tá à ń pè ní àwọn olójú tìín, àwọn afò ní kinní kan, àwọn arìn ní kinní kan, ó ti mọ̀, wọ́n máa ń sábà ranjú mọ́ wọn. So torí pé ní ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí iná tó tàn yòò, ṣe mọ̀ pé yóò wọ̀yàn ní ọ̀rọ̀ wọn dà bí fúláwà tó rẹwà púpọ̀ nínú ọgbà. Labalábá àti àwọn kòkòrò níbo ni wọ́n máa ń bà lé? Fúláwà tó bá lódòdó tó rẹwà ni. So làwọn Yorùbá fi ní ìwọ̀nba ní ewé oko ń dára mọ́, tí ewé oko náà bá ti rẹwà jù, kòkòrò ó ṣe kí ni? Yóò bà lé lórí. Bọ́rọ̀ àwọn Aries ṣe rí nìyẹn. Ìmọ́lẹ̀ iná ìràwọ̀ wọn yẹn ti tàn jù. So àwọn shayatin,
àwọn ẹ̀mí òkùnkùn àwọn ará bí wọn yẹn wọ́n máa ń sábà tágẹ̀tì wọn púpọ̀ so wọ́n máa ń dáwọ́lé láì fún wọn wọ́n sì máa ń fà wọ́n sẹ́yìn so in order to avoid or to be secure tẹ́ni yẹn bá ń sa ọkọ̀ ọlọ́run yẹn ya Latif 313 ya Hafiz 313 ya Nuru 313 lójoojúmọ́ kó sì máa ní kọ́ ọlọ́run dáàbò bò òun ọlọ́run mọ̀ dáàbò bò torí pé orúkọ ọlọ́run tó bá ìràwọ̀ yẹn mu nìyẹn so bákan náà ó láwọn èèwọ̀ kan àní máa sọ yẹn lórí afẹ́fẹ́ so àwọn tí wọ́n bá ní details yẹn kàn sí wa lórí WhatsApp number 0703 492 4039 0703 492 4039 WhatsApp nìkan 0703 492 4039 so níbẹ̀ yẹn tá a bá kàn sí wa á fún wa ní kúlẹ̀kúlẹ̀ àwọn nǹkan tó tún so pọ̀ mọ́ ìràwọ̀ Aries inshallah tó bá di ọjọ́ mẹ́jọ a máa gbọ́ ìràwọ̀ ilé kejì kí làwọn nǹkan tó so mọ́ ìràwọ̀ ilé kejì àwọn kan ní ká tún àdúrà náà sọ àdúrà Aries là ń sọ lọ́wọ́ àti sọ tàwọn ilé ìràwọ̀ tó kù o ilé ìràwọ̀ Aries yóò máa ṣe ya Latif 313 láràárọ̀ ya Hafiz 313 láràárọ̀ ya Nuru 313 bí ó ti máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn lójoojúmọ́ nìyẹn tí ó sì máa níyàn wá so lára àwọn èèwọ̀ Aries náà ni pé kò dáa kí wọ́n máa báyàn pín nǹkan tí wọ́n ń lò sórí wọn lò in tó bá ń gbé sí orí rẹ̀ yálà fìlà ní gèlè ní ìborùn ní ẹlòmíì ò gbọdọ̀ bá pín in lò títí kan láwàní tẹ́nìkan bá ti lò rí kó má lò so nínú èèwọ̀ lè ràwọ̀ yìí nítorí pé olórí lòun so ìràwọ̀ tí wọ́n máa ń rí gẹ́gẹ́ bí olórí ìràwọ̀ Aries ni so weakness wọn wà ní ìbínú so wọ́n á gbọ́dọ̀ máa bẹ lọ́hùn kó máa bá wọn control ìbínú yẹn torí pé ìbínú yẹn ó máa sún oore wọn síwájú yóò máa sún síwájú yóò máa fà wọ́n lọ́wọ́ sẹ́yìn yóò máa sún oore síwájú torí bá ti fẹ́ wọlé ìbínú yẹn ó sùn so weakness wọn nìyẹn bí wọ́n ti dáa tó wallahu a'lam so ibi ni a di dúró ní àṣálẹ́ yìí inshallah bá dọjọ́ mẹ́jọ ẹ pàdé wa ní ọjọ́ Àlàmísì tó ń bọ̀ Ọlọ́run kí ó má pé òkú ní sọ̀rọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin walhamdulillahi rabbil alamin.